ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wá yes èmi ò lè ṣe kí n má wo Bisi Ologe Show èmi ò lè ṣe kí n má wo Bisi Ologe Show ó ti gbádùn jù o Bisi Ologe Show ẹ máa wò ó ẹ má gbé kúrò ńbẹ̀ o àríyá pọ̀ ńbẹ̀ ó ń ṣàn àríyá ń ṣàn Bisi Ologe Show iyọ̀ ni. owó sábà wà tẹ̀lé látàyè ìwà àṣẹ àìdè owó làwárí tó kojú jáwó lọ́wọ́ òṣèlú bàbá yìí kẹfẹ́. gbogbo kébì táwọn awọ́lọ́wọ́ báwà láìpọ̀ tẹ̀sẹ̀ àìdè wọn sì wọ́n máa gbé sábà fún ẹ àkọ́bí Aṣíwájú. jagunjagun lójú ogun. Aṣíwájú ló lè ṣe, òun ló lè ṣe. Ọ̀rọ̀ tó wà nílẹ̀, òun ló lè ṣe. Ẹni gbóyà ló ní kíyà. Òun ló lè gbójú ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ó pọ̀ láwùn ìdúrà. Aṣíwájú ó pọ̀ láwùn ìdúrà o. Ọmọ lọ́lọ́dẹ mo fọ́ lọ́hùn fúnra ọ̀dọ́ Nàìjíríà ọ̀dọ́ ní ká máa dúró fún mi nítorí ìbò àsìkò ti gbọ́ báyìí wọ́n jábọ̀ tí ìbò sí mọ́ ní Nàìjíríà ó ti lọ pérépéré ìlú ọ̀tẹ̀ yìí wọ́n máa yí ìwé òsì pẹ̀ ìbò báwù tó bá mi ló máa ká ìmúra ló ṣe lọ́sẹ̀ yìí 2023. Èèyàn kan bá mú ló bá jẹ́ kò tí kò ẹ̀jẹ̀ wá sí ìwò ìlọ péré àwọn bàbá ní sago tí ọ̀tá ń bí. Ojú èkó ṣe ìkó kílẹ̀ ojú èkó ṣe ojú èkó bàbá àwọn Aṣíwájú mọ̀ kí ẹ ojú èkó ṣèyí ọmọ Tinubu ọmọ kàkọ́ bí ìlúdà ojú èkó gẹ́gẹ́ bí mo ṣe wí àìṣe ṣàlàríkà lórí ọ̀rọ̀ àìṣe ṣàlàríkà lórí ọ̀rọ̀ àìṣe ṣàlàríkà. Wọ́n ti ṣe rú ẹ̀yí ẹ̀wọ̀n tó ṣe kó ní àdé orí ọ̀. Ó kù láti títú ẹkọ́nọ́mì. Ó kú sọ̀wọ́ ẹ̀. Ó lọ sókè. Ó wà àpá. Láì àdúró. Jẹun tó pọ̀ láti fẹ́ká àkáǹtì. Ìkọ́bẹ̀ lílọ síwájú. Òun ni template. Tí gbogbo stéètì tó kù tó ń lò. Tó fi ní lọ síwájú. Láti rí ìjọba ṣe àkọ́bí mo kí ẹ àkọ́bí ìyá rẹ̀. Torí èyí ó gbogbo ọ̀dọ́ Nàìjíríà ẹni tó ti ṣe ní Nàìjíríà ẹ má jọ fowó bọ̀ wá jẹ́ ọ̀dọ́ máa fún mi lọ́wọ́ mo tó tọdún mẹ́rin tó ń bọ̀. Ìjọba present lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀dọ́ rẹ́lùwẹ̀ wọ́n ti bá wọn bá ní ẹbí kan bí ìjọba mi àtúwọlé. Tó bá tún fọwọ́ kún, iṣẹ́ ló pọ̀ sí ìlú àti ìpínlẹ̀. Ọ̀rọ̀ àìríṣẹ́ ní Nàìjíríà, ọ̀rọ̀ epo. Bá a bá yìí ra wa kó ọjọ́ tí gbogbo wa ní iṣẹ́ lápá. Kí kálukú níbi tó ń lọ àtijọ́ àjò. Àwọn yẹn wà ní ìrọ̀rùn. Bisi transportation láàrin Ìlọrin sẹ́kọ̀ọ́. Ó bá lọ síbù, ó lè máa gbé nílọrin. Kò ní ìdìbò ọ̀fẹ́rẹ́ sí ibi méjì. Bisi transportation bá ti wà, Bisi security power. Wọ́n lè máa tẹ́ nílọrin. Àbí kíkíbi ní Kwara. Láàrin wákàtí méjì, wàá mú rẹ́lùwé. Wàbára ẹ̀dẹ̀gbọ́ fẹ́ bí ìyá. Àbí Ìbàdàn, àbí Abeokuta. Pàápàá Ìjẹ̀bú òṣèṣì wa. Olú ayé èkú ìjì àwọn bá ń bí. Ẹsẹ̀ méjèèjì ni mo fẹ́ sọ sí.
wọ́n tó rí ìjà ìwúwo òye mo tún tẹ̀lé mo fẹ́ rí ìjà arábá bí adúpẹ́ ọlọ́run kò máa ṣe aṣáájú ló lè ṣe. Ibi tí Buhari máa dé láti ìdí èèyàn tó ní ẹ̀rù ọlọ́run lọ́kàn tó lè tọ́jú gbogbo nǹkan náà tí lọ síwájú àwọn ọ̀pá ẹ̀jẹ̀ máa bọ̀ ọwọ́ kan síwájú ló lè ṣe. Ọmọ olówó rẹ̀ gbogbo ṣùgbọ́n fún ẹ àmọ́ bí mo kí ẹ síwájú ló lè ṣe. Àpáyá àti déédéé àwọn èèyàn wá ní ìbára lára wa sọ̀rọ̀ ọ̀rọ̀ ìyọjú ní ìbò ń sọ̀rọ̀ àdé orí ọ̀. Ìdàgbàsókè Nàìjíríà tó jẹ́ ní lógún. Káwọn tó lọ sí ìlú òyìnbó, káwọn náà wọ́n máa gbọ́rọ̀ wa ìró Nàìjíríà ó lọ síwájú. Ẹ̀yin ará ìlú òyìnbó, ẹ má bẹ̀rù àtẹnu Nàìjíríà mọ́. Ìkúkú ṣe pé ẹ kúrò níbí, ẹ lọ síbẹ̀, ẹ lọ ṣàwọ́ lórí ìdí ìṣẹ̀lẹ̀ lọ ṣiṣẹ́. Equal opportunity la fẹ́ ní Nàìjíríà láàrin olówó. Pẹ̀lú bẹ̀rẹ̀ kó ẹ̀ bá ṣiṣẹ́ tó bá gba $1 million lóṣù. Wọ́n yàwó lọ́kà àbí ó gbọ́ bá ń ṣe tó fi rúrú. Èèyàn tó jẹ́ lẹ́gbàá kó náà láàrin iṣẹ́ ẹ̀ṣẹ̀ kó máa kówó wáyé. Ìlú tí ó lè láàrin nínú owó ẹ̀ lórí education lórí ìyọmọ. Àìlè tó wà ní CEO alábàbí. Gbogbo ọmọ náà nífẹ̀ẹ́ ìlú tó ń jẹ́ Nàìjíríà o. Owó ọ̀dà lápò ìrọ̀mọ́ ṣoṣo, olú ayé ẹ̀kú ní ìgbòho ẹlẹ́gbẹ̀ẹ́ ayé. Ipò opportunity ìgbò wù sọ mo padà bọ̀, aṣọ́jú lóore, aṣọ́jú lóore. Ẹjẹ́ fún ọ ọ̀láyé òní ìlọ, bí fún ọ ọ̀láyé òní ìlọ. Ìlànà ṣe àárọ̀ Sorry, if you don't have any assignment, kindly leave the stage. The recognition of the dignitaries continues. Admiral Samuel Orija, CP Abayomi Akerimade, ADG Longe, Colonel Dele Oyenuga, ADG Adebayo Babalola, Dr. Abdulrazak Balogun, ABN Adekunle, CSP Quadri Ibrahim, Mr. Shegun Erewa, Ademola Adetokunbo, Princess Bola Kazim, Major General Taro Yusuf, General Stephen Odutaya, Mr. Fadasenu, Colonel Oluwaseye Adetayan, Dr. Adeola Tokunbo, Brigadier General Odeni, Mr. Sunday Adetilola. We also have a former House of Representatives member, one of our leaders here in Ogun State, Honorable Adeshina
I also recognize in a special way our own son, who is a member of the National Working Committee of the party, Honorable Are Durotolu Oyebode Bankole. Thank you. All right. All our commissioners are equally recognized. All right, thank you very much from that end. Before King Westy Animation walked in the other time, I was introducing the stars on the rostrum here, and the king of music walked in. Of the APC executives, you are all recognized. Okay, I will now call on another person to just stop for 1 minute. I was about to call a woman. Will I go on to this question? Tetia, Balogun, where are you? Tetia, where are you? Can you make that noise for her? Can you make us feel her? Can we get the touch? Can we get the word? Can we get the word? Thank you. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.